àṣírí o àwọn spirit tí wọ́n ní àtẹ́wọ́ yìí wọ́n ní ìran. mo bọ̀ ẹ̀jọ́ ẹ má bínú pé oríṣiríṣi àti spirit oríṣiríṣi orí ẹ̀yà tó wà yẹn àwọn MKQ yẹn ṣe àjọlú ni wọ́n ní. rọ̀hánìà náà òkè wà nínú wọn ṣàjọyọ̀ wọn ṣàjọyọ̀ náà. Rọ̀hánìà rúùmù ni wọ́n bẹ̀rẹ̀ ni. a lè pè wọ́n bí ẹni tó ń kọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹni tó kọ̀ lẹ́kọ̀ọ́ nìkan tó ní ẹ̀tọ́ bá sọ fún àwọn ìgbẹ́rán pé yàrá yàrá alágbára ni wọ́n náà wà kì í ṣe alágbára ọlọ́run alágbára mo ti gbọ́ náà more than countless times mo ti gbọ́ lẹ́nu lọ́dọ̀ ọ̀làdà ìgbé ẹ̀yẹ ní ọlọ́run ẹ̀yẹ lágbára ẹ̀yẹ lè ṣe pé wọ́n á nílò wọ́n máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn nìkan lọ́dọ̀ fún lè kápá ṣe wọ́n lè ṣe. ok kí wọ́n máa pàṣẹ pé. wọn àbí lóye ṣàlí dán o. ok àwọn èso ní dán o. lọ́dọ̀ tí wáyé ìlú wáyé pé àwọn ẹ̀mí kan wà nígbà tí gbogbo káàkiri wà ń gbọ́wọ́ báwo la ṣe máa sin ẹ̀mí tí yóò lè ya gbèrè mo ṣe máa sin spirit wọn á lọ sin ẹ̀mí ká bàbá yóò ní wá dàrú ní ẹ̀mí ẹ máa ṣe ní dínkù mi ṣá máa lọ sin ẹ̀mí ẹgbẹ́ àwọn ìjànàmù ní ẹni èmi ìjànàmù sábẹ́ spirit kan máa yẹ spirit ó wà láàbà. ẹ̀ ṣàpá àwọn ọmọ gbàgbọ́ pé ẹ máa ń gbàwẹ̀. 100%. kí ló mọ́ kà. kí ló bá ti lọ mọ́ká ẹ mọ̀ yá ti àgbà ti lọ ni. ẹ lówó ṣẹ́nu mi. ẹ̀yin jẹ́ kọ́ ilé ẹ̀ lówó. àbọ̀bọ̀ fún yín ni. àánú ọlọ́run ni. àánú ọlọ́run kò wọlé. olùkọ́ yà á yẹ mọ́tẹ́lá àwọn ọkọ̀ alẹ́ kọ́ kò túmọ̀ sí ẹ ṣe bá ń kẹ́kọ̀ọ́ ni kò túmọ̀ sí bá ń sìn wọ́n bí ọlọ́run. bẹ́ẹ̀ máa ń sọ fún ọ. ṣáà ni appreciate ni appreciation lásán nìyẹn ló ń fẹ́ alátẹ̀wọ́. kí n má gbàgbé ọ̀rọ̀ yẹn. wọ́n sọ lẹ́ẹ̀kan mo ní bọ̀. ìpínlẹ̀ spirit la wà. ìpínlẹ̀ spirit àyà. wọ́n á sọ pé spirit náà làjọ nù. wọ́n á ṣàlàyé. now àìjíà máa ń gbọ́ ọ̀wá níyà kíní kan níyà níbo la ideology yẹn ti wá. wọ́n fi dáhùn náà Quran jinnu amalaika. ẹ mọ̀ rúwù àbọ̀tọ̀ ọlọ́mọ àlọ́ rúwù mostly fún ìjẹ Gabriel. so alákọ̀ọ́ ni pé mo ń ṣàlàyé lọ pé tó jẹ́ spirit òun pé àwọn àlejò náà ní dúndú àwọn ológun àwọn rúhù àwọn máa ń kọ́yàn ní mímọ́ ní tí lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀ àwọn onírúhù àwọn tó kọ́yàn ní mímọ́ àwọn rùhánìyà nìyẹn àwọn máa ń kọ́yàn ní mímọ́ ṣùgbọ́n mímọ́ ìyẹn o tó bá ti já sí pé yóò tako tọlọ́hun ni tí wọ́n ti sọ fún ẹ pé gbẹ́bọ ṣòro pẹ̀lú ọlọ́hun tako ọlọ́hun àbí kò ní ọ̀nà nípa àwọn ẹ̀rọ rùhánìyà mọ́ a máa pa àwọn ẹni jínú meanwhile ẹ wá gbọ́ meanwhile ìran jínú kì í kọ́yàn ní mímọ́ ṣùgbọ́n kò sẹ́ni tí progress ò lè dé bá ṣe ọgbọ́n ló mọ bóyá ń tètè fún ara rẹ̀ kò sáà ọlọ́run lè dá o ṣe ọgbọ́n pé àbàdàn sọ̀rọ̀ pé ọlọ́run pé ṣètọ́n àdìjọ́nú ọlọ́run pé níbo mi máa kọ̀ọ̀rọ̀ rẹ̀ àdìjọ́nú ní ṣètọ́n kánú náà jí mi jíìmì ní ṣètọ́n ó wá dé sáà ní àwọn màláìka gbàgbọ́ fẹ́ bèrè bèrè ṣe ọgbọ́n yóò bí ọdún tó yóò bá lẹ́kọ̀ọ́ tó bá yé ẹ̀ láti ṣàlàyé so ebi so tó bá lè wá mú àdìjọ́nú tó dó sáà ní àwọn màláìka ṣe pé ọlọ́run mọ̀ pé ètò àárín ló fi dásí tó rọrùn kí any sect of spirit kí wọ́n jáde láti lọ confront àwọn bàtà gómìnà máa wọ̀n mí so rọrùn ṣùgbọ́n tí yóò bá lẹ́kọ̀ọ́ nípa àwọn èèyàn kọ́kọ́ ní dáyà tọwọ́ mọ̀ màláìka làwọn tí wọ́n mú iṣẹ́ ọlọ́run wá dàrẹ́ yìí látọ̀dọ̀ ọlọ́run ló fi dá sí pé anybody gbọ́dọ̀ kílódé pé màláìka ló yọ sóhun ẹ̀sìgẹ́t ó dàbí dá sí pé iṣẹ́ ọlọ́run náà ló wá ń jẹ́ fún gbọ́dọ̀ pé màláìka yóò ti máa túmọ̀ sí pé òun náà bẹ̀rẹ̀ láàánú bí stylishly so ìyẹn báyẹn ló túmọ̀ sí pé kí wá lẹ̀mí ẹ̀mí ni gbogbo tó tọ́lọ́run dá ẹ̀kọ́ wá jẹ́ pé wà ní spiritualism ní pé bí tọ́lọ́run dá gbogbo ayé ọlọ́fún kálukú ní ability òun ni àdẹ̀náwó ní ọjọ́ yìí. ẹ ṣe oúnjẹ mí ẹnu ẹ má bínú kí mo fẹ́ lọ afáà tó sọ̀rọ̀ ó ní ọlọ́wọ́ dà kankan mọ́ ní àfáà tó padà sọ́ọ̀tù yẹn lọ yìí small call. ṣé zikiri ó ní ṣé gbogbo àwọn ọ̀rọ̀ zikiri sọ yẹn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. ó ní táwọn kọ́ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ náà pẹ̀lú àgbẹ̀ṣẹ́ tí wàá fẹ́ bọ́ síta tó bá fẹ́ sọ̀rọ̀ tàbí bá jẹ́ pé tó fẹ́ káwọn èèyàn rí tóun ẹlòmíì máa ń rò pé tó bá ti sọ tó le láyé máa fi gbọ́ ó lè gbọ́ inú ẹ̀kọ́ tó ń kọ́. kí ló bá sọ ní kó sì mọ̀ pé tó bá darí wà wá tá máa gbé wà ṣé sọ arọ ni tó ń dáhùn ṣé bọ́lá ìyá àgbàdo dá sí ṣé wọ́n ló di ariwo léwa lórí ìsìn ṣé kí àwọn bá pílẹ̀ fídíò lọ́gbà pílẹ̀ tí wọ́n ti wọ́n ṣe tó bá ti gbé síkìrì yẹn sí báyìí pé ẹ̀ wọ́n pa á máa ní ìgbọ̀n tó síkìrì ìgbọ̀n tó ti tún ní gbogbo ilé èyí tó máa kú sẹ́yìn tó ní ìgbọ̀n ó bójì ní ṣé ń dá wà yìí. ẹ máa gbọ́ nọ́mà ọ̀rọ̀ ni èyí lè sọ tó bá wọ online ló wà ẹ máa gbọ́ o lè tẹ́ tẹ́lẹ̀ bá kọ kọ́mẹ́ntì báyìí tó bá rí mi máa kàn fi rẹ́rìn pé ìbọn tó wọ̀ bí ẹ̀dá gbogbo ti bá dúró wà á kàn sọ̀rọ̀ wà á máa gẹ́gẹ́ ní nọ́sẹ̀sì gbogbo tó ń ṣe máa kàn fi rẹ́rìn mi torí pé tó gbogbo lè sọ just online stuff kò sórúkọ tẹ́yìn òrìjẹ́ lẹ́yìn òdì níwájú bàbá ẹ̀mí àgbà ẹ̀mí àgbà fún ara wọn yìí fagbára ṣe fáàrífà mo lágbára mo jẹ́ nǹkan mi ò rí ṣé màmá dìfẹ́ǹdì ọmọ wa tún tọ́ra mi jẹ ni mi ò ẹ́fà rí ọmọ pé àpò lè ṣe báyìí mo lágbára ẹ̀fọ́ tó máa sọ ni. ẹ̀bọ̀n lára gbára tó fi ṣe fáàrí ni pé mi ò ní security ilé mi mo lè fẹ́ dánwò lórí ẹ̀ máa dánwò lórí ọ̀dọ́ yìí o ẹ wá dánwò o gbọ́dọ̀ dọ́lọ́pàá o ẹ máa gbọ́ máa dánwò ẹ máa gbọ́ ṣẹ́ni ọ̀sán báyìí dáhùn ṣe máa ṣe practical lọ́dọ̀ wa mo ti tó challenge rí láì mọye ìgbà èmi rẹ̀ tí wọ́n kọ́ wà mi ò sá o láyé ẹ̀kọ́ o wípé wọ́n fẹ́ dán ẹ wò ẹ̀tọ́ ni tí wọ́n bá sọ fún yín wípé efe ẹ̀gbọ́n tẹ́kọ̀ọ́ yẹn máa sọ pé wọ́n sọ pé ìjọ wo ló ti dé orí tó kúrò ọjọ́ wo ló gbé efe rí tí ò gbóòrùn tí ọlọ́run bá pàṣẹ ara ẹ̀ sáré ewé tewé ò yíra padà kí ló dé tó bá sọ pé ọlọ́run ò dá ọlọ́run ṣe wá yí padà ọlọ́run kọ́ ló yí padà ìwọ ìgbọ́dọ̀ túra ẹ̀yẹ̀ wò ntẹ́kọ̀ọ́ máa sọ nìyẹn pé tó bá tó bá lọ pé kí ní kan báyìí pé spirit báyìí rí báyìí ní tó máa ń bí ọ̀rọ̀ ẹ̀kọ́ tọ́lọ́ máa ń fa wàhálà ni pé tí spirit kan bá wá fọ́ọ̀mù bá wa àwọn spirit máa wá orí spirit máa invite wa ẹ wá ní class mo lè ṣe báyìí mo lè ṣe báyìí yá padà owó ẹ̀ kárí gbogbo tó ń gbọ́ ẹ̀ ṣe kárí àdèmájọ́ àdèmáwó òkè àti àwọn ìgbẹ́lẹ́ máa sọ fún wa pé má ẹ̀ bá tó sábẹ́ spirit kankan o kẹ́lí ta fi yàtọ̀ yàtọ̀ ẹ tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀mí yàtọ̀ sẹ́ni tó jẹ́ láàjọ tó má ṣiṣẹ́ spirit kankan
ẹ bọ̀ táwọn ọ̀rọ̀ káyà. olùkọ́ yàrá ìlú mọ́tẹ́lá àwọn náà kọ́ alẹ́ kọ́ kò túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ bá ń kẹ́kọ̀ọ́ ni kò túmọ̀ sí pé à ń sìn wọ́n bí ọlọ́run. wọ́n sọ fún wa pé ṣáà ní appreciation lásán nìyẹn ló ń sọ̀rọ̀ alátẹ̀wọ́. kí n má gbàgbé ọ̀rọ̀ ìjọba mo sọ̀rọ̀ spirit mo dá iná ẹ̀jẹ̀ dáhùn alátẹ̀wọ́ kí n má gbé ìdílé àfọkàlẹ̀ kí ló di alátẹ̀wọ́ ni wípé lọ́jọ́ bẹ́ẹ̀ di bàbá. tòmọ́tẹ́ni jọ́ nǹkan jó àlálẹ́. ṣé kò sí wọn tó jó báyìí ẹ̀jẹ̀ ìṣàlẹ̀ fún yín ṣẹ́rí àwọn ṣe tẹ̀síkírà tó wọ̀ àníjí nínú àwẹ̀ nítorí pé odidi àlàyé mi ẹ máa ń gbà wẹ̀. 100%. nígbà tí dáwọ̀ dáwọ̀ nìyẹn kí ló bá ti lọ mọ́ká ẹ mọ yáàjì tí àgbà bá ti lọ ni. ẹ lówó tẹ́ràn mi. ẹ̀yin jẹ́ kọ́ ilé ẹ̀ lówó. lówó àbọ̀bọ̀ fún yín ni. àná ọlọ́run ni. àná ọlọ́run àná ọlọ́run ni ó ṣe mọ́ká. àná ọlọ́run ìgbéná mọ́ká. àná ọlọ́run ni ó ṣe mọ́ká. àná ọlọ́run kọ́lé sí. ẹ bá ń gbé ọlọ sí àjà àbílẹ̀kì. ṣé tí bá sọ èsì ilé ìfún yàn wọ́n á sọ pé alájọ ni wọ́n lè tán ẹ̀wọ̀n ti kọ́lé nítorí pé èmi nìkan ni mo mọ̀ wípé mo máa ń bèèrè lọ́wọ́ ara mi pé ọlọ́run ṣé mo ṣe máa ń dára rẹ̀. mo rí pé púpọ̀ àwọn tó ń jọ yìí. ọ̀rọ̀ lẹ́la tẹ́wọ̀ yẹn. àwọn púpọ̀ àwọn tó ń jọ yìí gúrùpù yìí mo rí pé ọ̀rọ̀ náà wá. kíláàsì yàrá àṣẹfúnla ọ̀rẹ́ tó ráṣẹfúnla. ẹ mo ti mo sọ mo ní mo sọ ṣé wàá inú gbólóhùn kan tẹ́yìn náà bá wá ń sọ. tí mo sọ lẹ́ẹ̀kan tí mo máa ń sọ tí mo sọ lẹ́ẹ̀kan. tẹ sọ lẹ́ẹ̀kan ẹ̀ ṣé wọ́n ti gbólóhùn yẹn. ebi transformation transformer bàbá yìí wọ́n transform ni transformer ni wọ́n. pé téèyàn bá tí ayé èèyàn bá dáa àti ẹnu gbólóhùn yẹn bá kan mi ò rántí pé ẹwù wá ń sìn ẹwù wá ń sìn at least ẹni tó sọ̀rọ̀ 50 kìlíkan million 400 million. ẹni sọ kí ló bí irú ẹ̀ ṣé ní àwọn èèyàn náà máa ń mú ọ̀rọ̀ wá o. nígbà tí ọba wa bá mi pé òṣìṣẹ́ ẹ̀kọ́ lórí burúkú náà ìgbọ́n náà lẹ́yìn yóò ṣàtà débí tá a rí lógo yìí náà ní àbájọ tán wá náà rí. àbájọ tán wá kọ́ gbọ̀ngàn rẹ̀ tán tí wọ́n ṣáṣí àṣẹ ìpìlẹ̀ torí bó ṣe rí kọ́ nìyẹn. ara ọ̀kọ́ ni wípé àwọn èèyàn náà máa accuse wa ẹ̀kọ́ òṣìṣẹ́ ẹ̀kọ́ kiri torí pé dọ́tẹ́ náà dídí ẹ̀kọ́ yìí tí mo fi kẹ́kọ̀ọ́ tán mi ò ní owó lọ́wọ́ máa ń pọ̀ báàgì mi o máa ń pọ̀ báàgì 2 bedroom flat báàgì mi yẹn òsì tó ṣùnú ẹ̀ ṣùgbọ́n kankan lè ní àgbà máa ń sọ ní class wọ́n tó bá ní ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ yìí tó bá farabalẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa o àwọn street of technology wọ́n wà nínú ẹ̀kọ́ street of science wọ́n wà nínú ẹ̀kọ́ street of chemistry wọ́n wà nínú ẹ̀kọ́ street of physics wọ́n wà nínú ẹ̀kọ́ tó bá mọ orú wọn yẹn gbogbo wa yìí tá a jẹ́ mùsùlùmí tẹ́ bá lọ torí ẹ̀ ni àṣírí nǹkan wà tí nìyẹn sọ sínú kámẹ́rà torí àwọn yàmí aláṣẹ káṣírí yìí àṣìkò káṣírí Islam àti mission kan underground fáwọn ẹlòmíì tí wọ́n gbé ẹ̀yìn lè sọ fún ara yín ẹ̀jẹ̀ sọ fún àdàbí pé kí ló lọ sọ fún ọ lẹ́yìn ẹ̀jẹ̀ sọ fún ọ̀tà torí wọn lọ di pé tí ó tó lọ sọ ìyá dúró eléyìí ẹ̀jẹ̀ kó sọ gbogbo ẹ̀ wọ́n sàkíyàn kan lẹ́yìn ní sọ fún ọ lẹ́yìn mọ́ ẹ̀jẹ̀ sọ gbogbo ẹ̀ kí ìdí ni pé nítorí àgbà ṣàlàyé ṣe ni pé ṣẹ́ni tó bá jẹ́ quality ẹ̀kọ́ wọ́n ìṣàpàdé fún sẹ́ńtì báyìí báyìí lọ́dún ṣe báyìí babaláwo akẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ bọ̀ quality ẹ̀kọ́ pé àpèyàn wá spirit sojú ní àgbàdo lórí àwọn spirit sojú o àwọn ìbí náà ní mẹ́rin o kò ṣe ní àgbàdo lórí mẹ́rin o ujala ní mẹ́rin ṣé o kọ́ sí náà ní mẹ́rin ṣé o bí àgbà ní mẹ́rin wọ́n ní àwọn ọ̀rọ̀ àyàn mẹ́rin báwọn náà jọ sún wọn bá wọn sọ̀rọ̀ kò ṣe àwọn nìkan o so wọ́n fáwọn ẹlòmíì náà o kò ṣe àwọn nìkan náà darí wọn pé bóyá wá sórí wa kálukú náà èmi náà rí spirit rí o kò ṣe kí wọ́n bòbí lójú kò ṣe ní kọ̀rọ̀ yàrá o ìgbọ́n náà sáré káṣọ kó o wọn gbórú fíìmù yẹn o now mo fẹ́ sọ̀rọ̀ láàrin ẹ̀bẹ̀ wọn mo ti sọ̀rọ̀ rẹ̀ àǹfààní wá ní tí wọ́n ṣe ní pé gbogbo àwọn tí wọ́n fún spirit ẹ̀rọ ìṣe mùsùlùmí wà bẹ̀rẹ̀ sí mi mùsùlùmí nìkan ló fún spirit a lè jẹ́ dìfà àwọn fún Islam ṣùgbọ́n tá a bá sọ yẹn ló padà nípa pé máa fi pè pé mùsùlùmí wá sínú ẹ̀kọ́ yẹn ní òjẹ́ ká sọ tí ó bá yẹ pé a ní ìdí láti sọ gbogbo àwọn tí wọ́n bá fún ní gbogbo wọn bá wọ́n lè jẹ́ tí wọ́n lè pé wọ́n jẹ́ tí bẹ̀rù Ọlọ́run ẹ̀ dópin tí ó dẹ̀ ní farabalẹ̀ tó ní sùúrù tí ó ṣe tí wọ́n máa bí wọ́n bẹ́ ó ti wá lágbára ẹ̀rọ sàn àzíkiri yẹn síkiri ṣe ó tẹ̀ sẹ́rí ọ̀la pé fún ìjọsọ ẹ máa gbọ́ ẹ máa gbọ́dọ̀ síkiri sọ yẹsà ẹ máa ṣàlàyé fún yín o ní tí síkiri sọ iná síkiri náà ti padà bọ́ta ó ní pé gbogbo tó ń tàbí òun wọ́n ti kọ́ ti mú ẹ pé bẹ́ẹ̀ kọ́ ló ń ṣe sọ ó ti bọ́ta o gbogbo wáyé náà ti jáde àwọn mẹ́wàá tó sọ ó ti padà tọrọ ìjà níbi ìjọba ẹ má bínú ó ti máa ṣe fídíò lẹ́ẹ̀mejì lórí ẹ o wọ́n ṣe fídíò lẹ́ẹ̀mejì èmi ti jáde lórí ẹ mo ti sọ̀rọ̀ Usman jáde lórí ẹ ìdí máa sọ̀rọ̀ lórí ẹ àwọn ènìyàn ti jáde lórí ẹ mọ́nà fún tìkì fúnmi ọba sọ pé gbogbo yẹn máa lọ pé tó lè kọ́ ráìtọ̀ ẹ tó lè bọ́ sórí mídíà ẹ̀rọ bá wí torí tí mo kọ́kọ́ nìyẹn so gbogbo yẹn kí yẹn tó bá jẹ́ ẹ̀sìn Ọlọ́run là ń gbé bọ́ ó dá bó ṣe dójú ẹ̀yìn náà yóò fi lójú tu ni lóòótọ́ ẹgbẹ́ láti sọ ẹ̀jẹ̀ ti padà sí ibi láàrín kí má jẹ́ ọ̀rọ̀ ibi àtẹ́wọ́ gbogbo làbí ìgbà àtẹ́wọ́ kí ló bí àtẹ́wọ́. ẹ̀tọ́ ti sọ̀rọ̀ mi because ẹ sọ̀rọ̀ Paribania and Jim. àtẹ́wọ́ yẹn gbogbo ni. ṣẹ́rọ̀ àtẹ́wọ́ níwájú Ọlọ́run tó ní wá tó yá sí gbogbo àmà jábọ̀ níwájú ẹ̀ mo fẹ́ sọ 100% pure truth kún gbogbo truth mo fi sọ̀rọ̀ látàárọ̀ àti tí màá tó sọ fún yín mo mọ̀ ṣe tàkìdí pé yá yẹn pé òun ṣe ìdíwájú Ọlọ́run pé mi ò ní ṣàkóso ọkọ fún yín mi ò dẹ̀ sọ láti impress any fucking body o mi ò ní àwọn ọlọ́gbìn impress kẹ so for real kí ló bí àtẹ́wọ́ ṣe rí spirit kọ̀ọ̀kan ni wọ́n máa ń sọ pé báyìí làwọn ṣe rí o àwọn spirit tí wọ́n ní àtẹ́wọ́ yìí wọ́n ní ìran
mo bọ̀ ẹ̀jọ̀ ẹ má bínú tàbí oríṣiríṣi àti spirit oríṣiríṣi orí ẹ̀yà tó wà yẹn àwọn MKQ yẹn ṣe àjọ̀nú ni wọ́n ní rọ̀hánì àná òkè wá ní wọ́n oríṣiríṣi ṣàjọ̀nú àwọn ṣàjọ̀nù Rọ̀wánìà rúùmù ni wọ́n bẹ̀rẹ̀ ni. a lè pè wọ́n bí ẹni tó ń kọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹni tó kọ̀ lẹ́kọ̀ọ́ lè kan torí ẹ̀ tó bá sọ fún àwọn ìmọ̀ràn pé yàtọ̀ yàtọ̀ alágbára ni wọ́n alágbára kì í ṣe alágbára ọlọ́run alágbára mo ti gbọ́ ná more than countless times mo ti gbọ́ lẹ́nu lọ́dọ̀ wọn dáadáa wípé ẹ̀yẹ ni ọlọ́run ẹ̀yẹ lágbára ẹ̀yẹ lè ṣe pé wọ́n á nílò wọ́n máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn níbẹ̀ ṣùgbọ́n wọn ní méjì. lábánu wọn sọ ẹ́ lábánu wọn sọ ní Yorùbá. gbogbo èdè wọn sọ wọ́n sọ lábáwá wọ́n sọ Yorùbá wọ́n sọ bọ́dẹ̀ sọ́sẹ́ àgbà dédé wọ́n sọ lédè personal language tí wọ́n lọ́tọ̀. so now kí ló wá bí àtọwọ́ wípé gẹ́gẹ́ bí tí mo sọ pé mo fọ́ọ̀dù ṣẹlẹ̀ fún ẹni ní máa sọ tọ́ rẹ̀ ṣe wá ní nígbà yàtọ̀ Suleiman ẹ̀kọ́ níbi wáyé pé àwọn ẹ̀mí kan wà nígbà tí gbogbo káàkiri wá ń gbọ́wọ́ báwo la ṣe máa sin ẹ̀mí tí yóò lè ya gbèrè mo ṣe máa sin spirit wọn á lọ sin ẹ̀mí káyà bàbá yóò ní wá dàrú ní ẹ̀mí ẹ máa ṣe ní dínkù mi ṣá máa lọ sin ẹ̀mí ẹgbẹ́ ìwé gàdọ́mù ní ẹni ẹ̀mí gàdọ́mù sábẹ́ spirit kan máa ṣe spirit ó àwọn ìṣàpá àwọn ọmọ gbàgbọ́ pé owó tó bá ti tí a máa ń pè tó bá ń jẹ olúwa ẹ̀ ṣe rí olúwa àtẹ̀mí ní àgbà ní òdẹ̀ yé sọ tí màá fi. ẹnà náà ṣe máa ń gbá àwọn agbára àwọn attribute Ọlọ́run fáwọn nǹkan yẹn ní kí kílẹ̀ ṣe pé Jésù lọ́lọ́run yẹn. rárá ó yàtọ̀ síra wọn ẹ máa gbọ́ appreciation lásán ní tiwa kò ní kàn méjì bẹ́ẹ̀ lọ ẹ wá gbọ́ ló fi já sí pé ní ọ̀dọ̀ àwọn bàbá wọ́n wá jẹ́ pé wà nínú ẹ̀kọ́ yẹn wípé àwọn spirit yìí wọ́n wá nígbà yà ní Suleiman àwọn náà wá gbọ́wọ́ kálukú fẹ́ kó wọn mú tàn torí wọ́n mọ̀ ìgbà ní Suleiman lọ́wọ́ kẹ́ òun dẹ̀ lẹ́nu tó máa gbé spirit jáde sínú ayé kálukú náà fẹ́ gbọ́wọ́ kálukú abẹ́ sí àpíà àwọn eléyìí lọ́jọ́ tí wọ́n dé báwo ni bàbá ṣe mọ àwọn ìjọba wọn kọ́ wọn ní gbogbo everything kò sí ṣé wàá wà nínú ẹ̀kọ́ tí wọ́n ní pé táwọn bá kọ́ ènìyàn kan wọ́n á ní dandan o ó dẹ̀ wà níbẹ̀ bóyá health wise ni o technology ní science ní kan àwọn ọmọ onílò jásí pé lọ́tẹ̀bí lọ́dọ̀ wọn tí mọ́tò bá bàjẹ́ àwọn ará stop bàbá owó wà lẹ́yìn náà sí ẹ máa ṣe wọ́n ní àwọn kọ́wé káwọn olónímọ̀ nípa àwọn wọn ra ibìdì kan gbogbo Nàìjíríà yìí àgbèrè wọn ò ní ṣe nígbà táyà ibìdì ẹ̀ṣẹ̀ dé àmì ìlú padà gbé òfin ara wọn tó mọ́tò ní ṣe ìpè bí mọ̀ táwọn ìjọ lọ́n kọ́ mi o àfi tí ò bá wù mí ṣe nìkan lọ́wọ́ fún lé kápá ṣe wọ́n lè ṣe. ok kí ẹ kó máa pàṣẹ pé. wọn àbí mi ṣe dán o. ok àwọn èso ní dán o. lọ́dọ̀ tiwa ẹ̀mí olóyè o ẹ̀mí olóyè lọ́dọ̀ wa o. ẹ náà ṣe pé gbàtí ìjọba ìbéèrè ni pé ṣàpèsì ìlú èkìtì Ọlọ́run tẹ́mi níbi pé mi ò lè káùntì bí fáwọn ìṣe wà ní sìn stop ẹni ṣe pé ìwádìí láti kékeré nìyẹn wọn wá ń bẹ̀rẹ̀ sí ṣàmùlẹ̀. mi ò dẹ̀ kọ́ anything láyé mi rí mi kọ́ṣẹ́ yìí gbogbo àwọn náírà ṣé ti lè ṣe bẹ̀ ẹgbẹ́ gbòòrò gbogbo àárín lè mi kò tí ti lè ṣe ẹ̀gbọ́n ni. bọ̀ tí wọn mọ́tò ni o operation yàn ni o anything ni gbogbo ẹ̀ máa tún palẹ̀. rárá àwa ìṣe bẹ́ẹ̀ yẹn yóò tàbí yàtọ̀ tí àwọn afá àkọ́kọ́ dé lọ́dọ̀ mi tí wọ́n wọlé pé àti dọ́bí nípa ẹ̀dọ́bí níwọ̀n àti ìdọ́gbọ̀n òfin yàn ní ìpolówó ọjà fún ẹ tó wá kẹ́kọ̀ọ́. ìyá sọ àtẹwẹ̀ náà apàdà wọ́n mẹ́. ẹ má gbàgbé o. tó ló ní í ṣe pẹ̀lú àwọn ọmọ gómìnà òkè. nga àjọ mi ní ìfẹsẹ̀ tó kàn pẹ̀lú àjọ mi ní ọmọ kí àṣẹ wọn wá fún opportunity wọn lè jẹ opportunity wọn wọn lè appreciate wa ó tán sí ọkùnrin àjọ mi ní the problem. so nígbà wọn bẹ ni pé àwọn spirit nígbà tó wá dé àwọn ni wọn wá sọ pé nínú ẹ̀yà tiwa ó dá nísìnyí wọn pé àwọn spirit ní ìwà àfọlẹ́ sọ pé káwọn bá fẹ́ àbíyá o ewé báyìí náà máa tẹ́sílẹ̀ náà máa ní àwọn àṣọkalẹ̀ lórí ẹ máa lọ́dọ̀ àwọn àfáà mi ẹ máa lọ́dọ̀ àwọn àfáà mi àwọn bíbí ni pé aṣọ náà tẹ́lẹ̀ yẹn màláìka aṣọ àṣọlẹ̀ àwọn sọpá lọ́dọ̀ àwọn ìbàdàn ìwọ̀sọ̀ díẹ̀ so ẹ wọn gẹ́gẹ́ understanding tiwọn but tí spiritual wà ní pé àwọn spirit yẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí kò tó yẹ nílò kéńgé ní ìwọ̀ ẹlòmíì wà lórí ẹ̀kọ́ ìjẹ́fọ̀ ìwọ̀n tó lọ́ bá haram náà tọ́ba bí lọ́wọ́ àwọn ẹlọ́pẹ̀ ẹ̀mẹ́lọ́ kí ìdájọ́ kìíní wọ́n ní tọ́lọ́ wọn bá ti sọ́nù ẹ̀sìn lọ́fọ́lù ẹ̀ tọ́lọ́ bá sọ́nù ẹ̀sìn lọ́fọ́lù ẹ̀ àdídàgbé lọ́wọ́ ó láṣẹ lórí wa wà láṣẹ lórí ẹ̀. ẹgbẹ́ lórí àtẹwọ́ yẹn wọ́n pé àwọn ẹ̀mí yẹn wọn ò ṣiṣẹ́ fún Islam wọ́n kọ́ ìbọn ní general knowledge. ẹ máa gbọ́ wọ́n ṣiṣẹ́ fún Islam ṣùgbọ́n kò ṣe pé Islam nìkan náà direct ṣiṣẹ́ sí ni ẹ máa gbọ́ ìdí rẹ̀ ṣe rí tí ẹ bá fẹ́ nǹkan tó máa. tẹ́lẹ̀ òkúta bá jẹ́ ẹ̀mí Ọlọ́run ṣe pé Ọlọ́run ò sí di òòṣà bíbọ kò sí di ṣíríkù tó bá wà ní ẹ̀mí Ọlọ́run ṣe máa kó àwọn ẹlẹ́bọ àwọn kírísítẹ́nì lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ ẹ ṣe ó promote tó ń ṣe ni. ẹ máa gbọ́ ṣe rí tí ẹ bá sọ fún ìyànfẹ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ kẹ tó fi tó ju tó wà lọ́wọ́ ẹ lọ́hàn ẹ lè convince ẹ ẹni tẹ́ fẹ́ gbà kan lọ́wọ́ ẹ wáyé ìṣòro sọ pé pápá ìbàdàn wá ń kẹ́kọ̀ọ́ káàkiri kọ́ fásitì Islam lọ́dọ̀ mi kí ló kọ́ fásitì Islam kí ló kọ́ ó fásitì ń kí ìyá ọlọ́sùn kan ní fídíò kan. yèyé ọ̀ṣun tó náà tó bí yèyé ṣé ẹni bí kíkẹ́ yèyé kò ní bí yèyé ẹgbẹ́ Islam ẹgbẹ́ ọ̀dà Islam lé mi o lọ́dún tí wọ́n ṣe lẹ́kṣọ̀ lọ ìnáwó tó ti wọ́n ṣe lẹ́kṣọ̀ lọ ìgbà yèyé ṣe mọ̀ pé Islam tún gan ṣá ní ọjọ́ kan nínú fídíò kan àti mọ̀bí àti yèyé tó sọ fún ara wọn bẹ̀ pé ní ká máa ṣe Islam yìí bẹ́ẹ̀ ni ẹgbọ́ alhamdulillah nítorí pé ó ti rí ẹwà ẹ̀sìn yẹn lára mi mi ò lè lọ pé nídìí ọ̀ṣun ẹ̀kí lọ bá mẹ́kọ̀ọ́ convince o bọ̀ tó bá rí ìdí àti ìdájọ́ pé ìdí ẹ̀kọ́ lọ́hùn wà ibi tọ́lọ́hùn wà rí bọ̀ stylishly la máa fi blend understanding ẹ̀ ọ̀nà mi ìdàwà fi ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn yìí ṣùgbọ́n tábà náà ṣẹgbẹ́ abẹ́ máa gbèsè lọ́nà ìṣẹ́lẹ̀ lọ́nà yìí o àwọn wérò nìyẹn àwérò ṣùgbọ́n ẹni tó bá rí òun náà mọ̀ pé òótọ́ ilé ìyá àdìrọ́ nígbà kan ẹgbẹ́ lè gbọ́ pàfàdé ẹ̀yà agbálójú agbó lọ́wọ́ ẹ̀ máa ń gbọ́ tabódì náà tí bá gbó lọ́wọ́ ẹ̀ títí mo ní ó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ bọ́ọ̀ta o more than 20 people mo ti lówó ìpadà náà lórí tí yóò ráyè ṣiṣẹ́ wọn mi ò lè bá ṣẹ́ ní ìbámu tó kó bíṣẹ̀ so now ló wá dàdọ̀ nípa àwọn ẹ̀mí yẹn tábà dọ́dọ̀ wọn àwọn ẹ̀mí wa ní wọ́n wá dọ́dọ̀ àdúgbò mọ́ wọn wá lókè lọ́dọ̀ títí wa o láti fi hàn àdúgbò mọ́ pé àwa náà ti dé o
ní àná sùlẹ̀mọ́ ní pé àtẹ́wọ́ ń ró ó rí òun yẹn ń dún bíi sáùndì tí wọ́n pàtẹ́wọ́ wọ́n wá fi ṣàlàyé ẹ̀pẹ́ pé tí wọ́n ṣe lọ́jọ́ náà táwọn ẹ̀mí ẹ̀ ṣe kò ṣe báyìí o kò ṣe báyìí tẹ́ bá wo bí ẹ̀ pé gbogbo ayé ṣe àjọṣe mi náà wà bẹ́ẹ̀ kí wàá ló bí tá a fi ṣe ni pé a ti kẹ́kọ̀ọ́ nípa wa ti mọ̀ wọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ dé bàbá gbogbo àwọn ẹ̀mí ìlú abẹ́rẹ́ sí dé àwọn abẹ́rẹ́ sí appreciate kálukú pẹ̀lú sáyìn wọn just only that. àbí mo ṣe ní kí wọ́n sọ pé ẹ̀sìn nìyẹn mo ní gègé. bá ṣe máa pàtẹ́wọ́ lẹ́yìn ìṣẹ́gbọ́ lẹ́yìn alábẹ́ báyìí ló sẹ́línà sẹ́línà mímí àṣà òbí kà sẹ́línà. àwọn ẹ̀mí yẹn sọ fún àdébùsùn lè mọ́ ìgbé àgbà fún ẹ nítorí ìfẹ́ tí wọn náà ní sọ́nà tó dá ẹ àgbà fún ẹ. yẹ́sà àwọn ẹ̀mí kan wà láàrin ọlọ́run lè kọ́ ẹgbẹ́ àwọn ẹ̀mí yìí àwọn tó ń da irú rẹ̀ spirit of darkness rẹ̀ àwọn tó fáwọn ẹ̀mí dọ́rẹ̀ àwọn tó ń jù sílẹ̀ lókun déjú rẹ̀ gbogbo ẹ̀dá ìdánwò àdéhìí bẹ́ẹ̀ ṣé nìkan wà lè máa fi bẹ́ẹ̀ jẹ́ níṣẹ́ nìkan máa fi rẹ́rìn ni. ṣẹlẹ̀ sáà so irú bẹ́ẹ̀ ni o owó ṣe ń tọ́ ń sọ yẹn o wà láì láti mọ̀ ṣẹlẹ̀ ṣe é ti clear ẹ̀ tún bèrè bèrè lórí ẹ̀.